wọ́n rí bójú mi wà ní mo fọlọ́ mo fẹ́lẹ́ dẹ̀ ìyá bẹ́ẹ̀ ni torí ọlọ́ ó ní pé ọmọ ènìyàn gbọ́dọ̀ wá pa àkàrà nìkan lẹ́ẹ̀kọ́ yẹn torí àkàrà yẹn gẹ́gẹ́ ó wúlò fún mi máa jà. ìwọ tètè wá ń pa àkàrà nìkan sùn Àkànní ó ti wá ń pa àkàrà nìkan mára dúró náà. mára dúró kò ní àtúnjẹ mi wo ẹbí ń pa mí Àṣàkẹ́ mo fẹ́ jàkàrà ọ̀fun gbẹ mí Àṣàkẹ́ mo tún máa jàkàrà jọ lè jẹ pẹ̀lú àkàrà àwọn afẹ́ náà bí ẹ jẹ́. ó lè ti gbọ́ láti ẹnu ara wa nílé ẹjọ́ kí ni ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin pàápàá jùlọ láàrin ọkọ àti aya. Ìbálòpọ̀ jẹ́ ohun tí Ọlọ́run fi ọwọ́ sí tó bá sì fi àṣẹ sí gbàgbà ó ní Olúwa ní kí a máa bí sí kí a ti máa rẹ̀ sí. ṣùgbọ́n oríṣiríṣi ìtumọ̀ ni ó jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìtumọ̀ tó jẹ́ sí àwọn ọ̀dọ́mọdékùnrin àti ọmọdébìnrin ó yàtọ̀ sí ìtumọ̀ tó jẹ́ sí ọkọ àti aya. Ṣùgbọ́n tọkọ àti aya yẹn gbọ́ngàn Ọlọ́run fi àṣẹ sí. Tó bá bára ẹ ní ipò tí aya ẹ àbí ọkọ ẹ ń fi ẹ̀tọ́ ẹ dùn ẹ tí kò fẹ́ gbára sílẹ̀ àbí kò fẹ́ máa dúró. Èmi bá gbà níyànjú bí kẹ́kẹ́rẹ́ ayé jòun kẹsàn-án ní tòbí ìlú ẹ má jẹ́ kó mú ìjà dání rárá. BoodeodunReloaded òun lè tò. Àbára ẹni tó fẹ́ tẹ̀lé wa lórí Facebook, Instagram àbí Twitter @BoodeodunReloaded òun ní kẹtẹ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, èmi ti ní tòótọ́ ẹni ọba ń kẹ́ Fàyọ́lá Àpèkẹ́ ọmọ bẹ́ẹ̀ni ẹ̀kọ́. Ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kì í sẹ́yìn ó tún dìgbà kan náà ire o. àkàrà yẹn máa jẹ àkàrà yẹn má bá wẹ̀ mí jẹ́. ṣí ilẹ̀kùn àánú rẹ sílẹ̀ fún mi o kí n lè bá bẹ̀rẹ̀ wọlé. Ọlọ́run ni wàá kọjú sí Ọlọ́run ló máa ṣílẹ̀kùn àánú lẹ̀ o kì í ṣe mi. agídí òná òkè tálágbára gùn tó mí yẹn yóò mí yẹn lẹ́wọ̀n òkè tálágbára gùn torí tí ẹni olè yẹn gbàdúrà. I'm waiting on